ó ní nǹkan tá a máa ń sọ náà nìyẹn. Ẹ wo ọmọ sójà ní ìsìn kí náà ló ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní wípé wọ́n ní ó ń ta aṣọ àwọn sójà fáwọn Boko Haram àwọn bandit nǹkan ìjà ogun wọn ló ń ta aṣọ ta búlẹ́ẹ̀tì ta gbogbo àwọn all those things ó lọ ń tà fáwọn àwọn bandit àwọn terrorist àdé ń sọ sáwọn eléyìí ló wá fẹ́ gba aráàlú lẹ̀ sáwọn eléyìí ló fẹ́ gba aráàlú lẹ̀ ilé ìtọ́ tún gbé sórí afẹ́fẹ́ yìí nìsín ṣé wọn ò ní ọ̀gá ni àbí kálukú kàn ṣe ẹ̀sẹ̀ wá ń ṣe tiẹ̀ wọ́n kàn ṣé ẹ lè kàn ṣàdédé rí àwọn Amẹ́ríkà àbí US àbí Russia àbí UK kékeré kan military kan máa ṣe gbogbo nonsense táwọn Nàìjíríà àmì máa ń ṣe yìí ṣá ẹ̀yin náà wò ó lọ ń ta nǹkan jagun ó ń tà fáwọn Boko Haram àwọn bandits onágbámú yìí àwọn ọ̀gá wọn ó yẹ náà kí wọ́n ti respond o lórí iṣu yìí kan ti sọ wọn pa kìnìkan wọn everybody kan sáà ṣe nǹkan tó wù ú ó dàbí pé ìlú kan wà kò lólórí kò ti tó láti bára wa sọ ìtìjú òótọ́ it is time to tell ourselves the truth torí wípé ní báyìí ó yẹ kó ti máa yé gbogbo wa wípé orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè rárá ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń fi ẹ̀hónú hàn pé wọ́n ṣe election ìdìbò wípé ìdìbò yẹn ò lọ bó ṣe yẹ kó lọ gbogbo ẹ̀ wá dorí kodò gbogbo ẹ̀ di gbọ́n mi sí omi ò tó gbogbo ẹ̀ wá di ó dọlọ́mọ òrọ́mọ ẹ̀ báyìí àwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní fọ́n síta nítorí wípé wọ́n mọ̀ wípé kò sí ìdìbò ṣùgbọ́n nínú nǹkan tá a máa ń sọ náà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ẹlòmíà sì tó máa sọ wípé ẹja filẹ̀ bẹ́yẹn o ẹja filẹ̀ báwọn o òun náà rèé ó ti wáyé gbogbo wa náà ń yé kálukú àwọn tó ń pariwo Edo no be Lagos Edo no be Lagos ṣé wọ́n ti wá rí i sìn àbí wọn ò rí i pé Edo ní tí wọ́n ṣe fáwọn ará Èkó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe fún wọn lẹ́dọ́ náà báyìí o torí gbogbo àwọn kárí pé Edo no be Lagos Edo no be Lagos now èèyàn tó lè ṣe é fún gbogbo orílẹ̀-èdè ṣé ordinary Edo wa ni wọn ò ní lè ṣe fún ó ti yé gbogbo yín náà sìn àní ẹja máa lọ ẹ̀ ń pariwo ẹja máa Yorùbá ṣe tiẹ̀ páwọn ń lọ Yorùbá ní pariwo yìí páwọn ń lọ wípé tó gẹ́ alùbàtà kì í darinṣẹ́ ẹ fi kálukú kó máa lọ àwọn Yíbò náà ń pariwo pé ó tó gẹ́ àwọn ń lọ kálukú ló ti ń sọ̀rọ̀ sókè báyìí torí wípé tá a bá wò gan láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá a rí wípé ètò tó so Nàìjíríà tó so ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ẹ̀yà Yorùbá Haúsá àti Ìgbò ètò burúkú ètò abàmì ni ó bẹ̀rẹ̀ látòrí constitution òfò táwọn Fúlàní àtàwọn British gbélé wa lọ́wọ́ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ a sì máa ń wí pé kílẹ̀ ń wí kílẹ̀ ń sọ yìí ẹ̀yin tẹ́ ń pariwo Edo no be Lagos tí yín ti dé bá yín sìn àbí òdì bá yín ẹ̀yin náà ti rí bó ṣe rí ó dẹ̀ ti ń yé gbogbo wa báyìí ó ti ń yé kálukú náà báyìí àwọn stéètì yòókù náà táwọn náà ṣe election ẹ̀yin náà tó rí torí èmi ò lérò wípé bí ìlú ṣe le kokoko tó yìí bí ìlú ṣe di bó ṣe dìdàkudà tó yìí àwọn èèyàn kò sì tún lajú wọn lẹ̀ wọ́n tún wá dìbò fún APC èmi ò rò pé ẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so tá a bá wá rí irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ tí APC bá ti wá sọ pé tó tẹ́ bá dìbò tán sọ pé APC ló wọlé kí ló yẹ káwọn aráàlú nírú ìpínlẹ̀ bẹ́ẹ̀ kí ló yẹ kán sí àwa ò encourage pé kíni o ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó jẹ́ ọ̀rọ̀ tó pè fún ọgbọ́n tó pè fún làákàyè gidi ni torí wípé bí ìlú ṣe le yìí àwọn kan ò tún ní lajú wọn lẹ̀ kán wọ́n sọ wípé tó ẹgbẹ́ tó ń fìyà jẹ aráàlú ẹgbẹ́ yẹn làwọn tó lọ dìbò fún tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ayé ti ń ṣe gbogbo wọn náà nìyẹn tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé làákàyè ò sí fún ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé iye wọn ti ra náà nìyẹn Fẹlá ti kọrin o pé suffering and smiling àbí sọ̀rọ̀ náà wàá máa ṣe báyìí tí ò tí wàá máa ṣe mọ́ kálukú wa lára báyìí o ó náà ló ń ṣe yìí orílẹ̀-èdè tó kún fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àwọn Biafra ń ṣe tiwọn wọn làwọn ń lọ Yorùbá náà ń ṣe tiẹ̀ wọn làwọn ń lọ kí ló dé tẹ́ ẹ fẹ́ fi àwọn èèyàn yìí lọ́rùn sílẹ̀
àdèmọ̀ náà pé kò sí alágbára kan tí máa ń fẹ́ kí àwọn tó ń bá a ṣiṣẹ́ kí wọ́n lọ. ẹ rí i pé nu bíbélì gan ọlọ́run gan sọ fún Fáráò ó ní jẹ́ káwọn èèyàn mi lọ kán lè máa sìn mí. ẹ rí i pé kò síbi tó ti dẹrùn láyé tán fa ẹ̀rọ pẹ̀sẹ̀ tán fi gba ìjọba. ìdí nìyẹn tá a ṣe ń sọ tá à ń já ọ̀pọ̀lọpọ̀ sí pé ó ti tó àkókò kí kálukú fún rẹ̀ ní ọpọlọ kan síra wọn yè àti Yorùbá wa tàwùsà àti Ìgbò ó ti tó àkókò kí kálukú wá síra wọn yè ká lè mọ̀ pé àkókò ti tó. ṣé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí náà kò ti hàn náà pé àyànfẹ́ ilé tó lọ báyìí torí bá ń sọ bá ń kí tá à ń sá ọ̀pọ̀lọpọ̀ á sì mọ láwọn òmẹ́ni tó kú à ń kí à ń sá wọn láwọn òmẹ́ni tó kú. The situation in town now kò smile rárá. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò smile rárá. ọmọ kékeré àwọn ọmọ 21 years ń so oògùn owó ọmọ 21 years ó ń lu ọmọ 16 years láti fi so oògùn owó kí lọmọ 21 years ń wá kí ló ń wá. nígbà tí orílẹ̀-èdè kan ti sọ pé àwọn ń lọ orílẹ̀-èdè kejì láwọn ń lọ tó wá jẹ́ pé àwọn ẹ̀yà kan ló wá ń dá àwọn orílẹ̀-èdè méjèèjì dúró àtàwọn irinṣẹ́ wọn tí wọ́n kó tí wọ́n fi so lórí àwọn ẹ̀yà náà ni wọ́n fìyà jẹ àwọn ẹ̀yà tó pọ̀ báyìí. ṣé ẹ rí wípé ó yẹ kí kálukú wá nǹkan sí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ó ti tó àkókò ká wá nǹkan sí nǹkan tó wà nílẹ̀ kí kálukú ṣe kí ni kó kẹ́kọ̀ọ́ ẹ̀ dání onílàṣẹ máa ń sọ ọ́ pé bẹ́ẹ̀ bá ti ń ṣètò bá ẹ máa pín o ẹ máa pín ẹ jẹ́ káwọn èèyàn máa mọ̀ wípé ó ti dójú ẹ̀ ó ti kan jẹ́jẹ́ mi mo jókòó ó ti dójú ẹ̀ báyìí ó ti kan jẹ́jẹ́ mi mo jókòó. ìdí tá a ṣe máa ń gbé wá gbogbo ìgbà náà nìyẹn pé tó ó ti wá di woro sí woro ó ti di woro sí woro ó ti di bó lọ yá mi ó ti dọlọ́mọ ọ̀rọ̀ mọ́ ẹ báyìí o oríṣiríṣi ó ti dọlọ́mọ ọ̀rọ̀ mọ́ ẹ báyìí. ìta sí sọ náà nìyẹn yín èèyàn wa ẹ láìkẹ́ share rẹ̀ ẹ máa tẹ̀ sójú ẹ jẹ́ kó máa lọ fà ẹ jẹ́ wọn lọ fà. bá a ṣe ń ṣètò yẹn báyìí inú wọn ò ní máa dùn òun náà láti ní kẹ́ ẹ máa pín gbogbo ẹ máa pín gbogbo ìgbà náà ni ẹ máa bá share rẹ̀ ẹ máa bá like ẹ máa tẹ̀ sójú ẹ ni ẹ máa tẹ̀ sójú ẹ. àwọn Biafra ló ń pariwo ìpá wọn ń lọ Yorùbá nation náà ń pariwo ìpá wọn ń lọ kí wọn ló tún yẹ kó dá kálukú dúró ẹ pín kí kálukú máa bá tiẹ̀ lọ. ẹ láìkẹ́ share rẹ̀ subscribe sórí ìkànnì yìí ẹ ṣé o 10:30 sí wa.